mo ń kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fún wọ̀wọ̀ ojú náà ní fọ́ etí tẹ fún gbàwọ̀ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ire lójú owó ń rí ire náà lójú wọ́ọ̀ máa rí ní gbogbo ìgbà gbogbo àsìkò àti gbogbo ààyè yòówù ká lè wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wá sójú mọ́ máwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa pé ẹ káàbọ̀ ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa látọjọ́ tó ti pẹ́ ẹ kú àdúrótì orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. èmi ò lè dá sí òun ò sì lè ṣe ìrànlọ́wọ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ọrọ̀ ajé èyí tó ti dàrú mọ́ lọ́wọ́ yìí torí àwọn tó kó tira wọn kò níwà gidi lọ́wọ́ Emir àti ìlú Kano òun ló sọ èyí di mímọ̀. ẹ lọ fọkàn yín balẹ̀ ìgbà díẹ̀ ló kù fún Bello Turji tí yóò fi dẹni àná gómìnà ìpínlẹ̀ Zamfara ló ń sọ ọ̀rọ̀ ìdánilójú fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún. ikú ti dọ́rọ̀ igbákejì akọ́jànú ilé fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ìpínlẹ̀ Ògùn ló ti jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tó ṣe ẹni náà. ní ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà báyìí àwọn méjì kan rèé tí wọ́n ti bára wọn ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró lórí ẹ̀sùn ríra ọjà pẹ̀lú ayédèrú aláàtì tán ṣe. àwọn agbébọn ṣekú pa akẹ́kọ̀ọ́ onípele tó gbẹ̀yìn sínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom lẹ́yìn tó parí ìdánwò àṣekágbá rẹ̀ tán. àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa àwọn agbésùmọ̀mí tó tó 20 ènìyàn ní ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Kebbi. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ wo èmi ò lè dá sí i bẹ́ẹ̀ ni wọn ò sì lè ṣe ìrànlọ́wọ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ọrọ̀ ajé tó dàrú mọ́ ìṣèjọba rẹ̀ lọ́wọ́ báyìí torí àwọn tó kó tira wọn kò níwà gidi lọ́wọ́ Emir àti ìlú Kano òun ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ Emir ní ìlú Kano Emir Muhammadu Sanusi tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ fún báǹkì àpapọ̀ ilẹ̀ yìí òun ló mà ti fohùn lédè tó ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ síta lórí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pàápàá jùlọ pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe dẹnu kodò mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́. Emir àti ìlú Kano náà ó ló sọ èyí nípínlẹ̀ Èkó níbi ayẹyẹ ìrántí ọdún 21 ti Gani Fáwẹ́hìnmí tó wáyé ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ ni Emir náà ló ti ṣe ní àlàyé wípé àwọn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kó tira nínú ètò ìṣèjọba rẹ̀ ó ní wọn kì í ṣe ènìyàn tó gbangba sùn lọ́yẹ tí wọn sì lè gbà rẹ̀ nímọ̀ràn lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe rí oníbẹ̀ tí ṣe ń wò mí yìí mo ní òye lórí ọ̀nà àbáyọ sí ìṣòro tí ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ nípa ètò ọrọ̀ ajé ó ní ṣùgbọ́n òun kò lè sọ bẹ́ẹ̀ lòun kò sì lè fi ìmọ̀ràn náà kalẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ìdí sì ni wípé ààrẹ kò mọ̀ ní ọ̀rẹ́ torí bí àwọn tó ṣe jọ ní ìyà tó súnmọ́ra àwọn tó níṣe ní ààrẹ kò kọ ibi ara sí ètò ọ̀dọ́ ti tòun ó ní fún ìdí èyí kàkà tóun yóò fi gba ààrẹ Bọ́lá Ahmed nímọ̀ràn lórí bí ọ̀nà àbáyọ yóò ṣe wà nípa ètò ọrọ̀ ajé tó dẹnu kodò ó ní ṣe nù yóò máa wo eré orí ìtàgé tóun yóò sì máa jẹ gúgúrú ní inú ilé òun ó ní fún ìdí èyí ààrẹ yóò kojú àwọn ìṣòro rẹ̀ kó sì bọ́ síta báyìí kó wá sọ nítorí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ti dẹnu kodò bíi ẹ̀rọ afami oní Tinubu kò ṣe iṣẹ́ ọ̀rẹ́ sí òun o ìdí ló sì fà á tóun náà fi lè ṣe bí ọ̀rẹ́ sí láti fi ìmọ̀ràn rẹ̀ síta onítàbà sì wà tún ní parọ́ ṣe rí gbogbo tó ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ọrọ̀ ajé tó dẹnu kodò yìí kì í ṣe orí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ní àwọn ìṣèjọba tàtàná tó ti wá ṣáájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtórí wọn ni ìṣòro náà ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n ká ní ààrẹ náà ó ṣe bí èèyàn pàtàkì sí òun báwọn ṣe jọ múra àwọn ni òun yóò ti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́nà àbáyọ lórí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí bó ṣe rí yìí ó ní ṣùgbọ́n òun dúró nínú ilé òun o tó ń sìn wo fíìmù àti gúgúrú tó ń jẹ lórí ọ̀rọ̀ náà. To be honest, I can stand here today and I can give a few points that are contrary, a few points that explain perhaps what we're going through.
and how it was totally predictable, most of it, and maybe avoidable. But I'm not going to do that. I've chosen not to speak about the economy and the reforms, or to even explain anything, because if I explain, it would help this government, and I don't want to help the government. I don't want to help this government. You know, they're my friends. If they don't behave like friends, I don't behave like a friend. So I watch them being stewed, and they don't even have people with credibility who can come and explain what they're doing. But I'm not going to help. I started out helping, but I'm not going to help. I'm not going to discuss it. Let them come and explain to Nigerians why the policies that are being pursued are being pursued. And meanwhile, I'm watching a very nice movie with popcorn in my hands. I'm watching them stew. But I will say one thing. What we are going through today is, at least in part, not totally, at least in part, a necessary consequence of decades of irresponsible economic management. ẹ lọ fọkàn yín balẹ̀, ìgbà díẹ̀ ló kù fún Bello Turji tí yóò fi dẹni àná gómìnà ìpínlẹ̀ Zamfara. Ó ló sọ èyí di mímọ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawali òun ló ti sọ ọ̀rọ̀ náà ní àsọyán báyìí lásìkò tí ó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì èyí tí wọ́n pe àkórí ọ̀rọ̀ òun ní Politics Today, níbi tí ó ti ń ṣe àlàyé wípé ṣẹ́rí agbésùmọ̀mí ògbóǹtarìgì òní Bello Turji tó ń da gbogbo ìpínlẹ̀ Zamfara àtàwọn ìpínlẹ̀ tó súnmọ́ láàmú. Ó ní ìgbà díẹ̀ náà ló kù fún un nínú orí lókè pẹ̀ báyìí èyí tí yóò lò ó nítorí pé gbogbo akitiyan àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ti ń ṣe àfihàn pé wọ́n ti ṣetán pẹ̀lú Bello Turji láti fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí ológìní. Ó tún tẹ̀síwájú wípé ṣẹ́rí lórí àsìta àdó olóró ètò wáyé ní agbègbè tó pè ní Tungarikara ìjọba ìbílẹ̀ Maradun ní ìpínlẹ̀ ọ̀hún nílẹ̀ tó ṣekú pa ènìyàn 16 èyí táwọn ọmọ ogun lẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àṣìṣe rẹ̀. Ó ní wọn ò mọ̀ọ́mọ̀ ṣe o, níṣẹ́ ló jẹ́ àṣìṣe torí wípé àwọn ti bá ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí iléeṣẹ́ wọn, àwọn ti bá wọn ní gbólóhùn nílẹ̀ tó ti ṣe ní àlàyé wípé àwọn agbésùmọ̀mí tán bẹ ní agbègbè tí àdó olóró náà ti dún. Ó ní àwọn fẹ́ ṣe ìkọlù sí ní pàtàkì jùlọ Bello Turji. Ní ṣùgbọ́n àṣìta àti àṣìṣe ó ní àdó olóró náà ló fi lọ rè bá àwọn ènìyàn tí wọ́n jẹ́ ará ìlú èyí tí àdó olóró ọ̀hún tó gbẹ̀mí ní ẹnu wọn. Ó wà ní pẹ̀lú gbogbo ìgbìyànjú èyí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ń ṣe láti dọdẹ Bello Turji. Ó ní ó dùn lójú wípé láìpẹ́ yìí níṣe ni yóò dẹni àná tí ó sì dẹni ìgbàgbé nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí tí ń da gbogbo ìpínlẹ̀ náà láàmú. Dauda Lawali olóṣọ yìí di mímọ̀ lórí ẹ̀rọ Channel tẹlifíṣàn lánàá òde yìí. Ikúdọ̀rọ̀ igbákejì akójànú ilé fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tó ṣe arábìnrin ọ̀hún. Aṣojú ṣòfin tó orúkọ rẹ̀ ń jẹ́ Adéwùmí Oríyọmí Ọ̀nánúgà tí ọ̀pọ̀ túmọ̀ sí Ìjàyà èyí tó ń ṣojú fún ẹkùn Ìkẹ́nnẹ́ Ṣàgámù Rema North Federal Constituency. Ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kí ilé ayé yìí wípé ó dìgbò ṣe lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tó ṣe lánàá òde yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyún Akin Rótìmí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní òwúrọ̀ kùtù àná tí ń ṣe ọjọ́ 15 inú oṣù kínní ọdún tá a wà yìí pẹ̀lú bí aṣojúṣòfin náà bó ṣe ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tó ṣe. Ó wá fi ohun ìkíni àti ìbánikẹ́dùn látẹnu gbogbo àpapọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ìpínlẹ̀ Ògùn ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ nígbà tó ń júwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alákòóyawó ènìyàn, olólùfẹ́ ọmọnìyàn àti onítẹríba nígbà ayé rẹ̀. Ó ní gbogbo iṣẹ́ ribiribi tó ṣe. Ó ní àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ní pàtàkì jùlọ Ìkẹ́nnẹ́ Ṣàgámù Rema North Federal Constituency ó ní wọn yóò ṣe àfẹ́kù rẹ̀ torí wípé ó jẹ́ ènìyàn gidi nígbà ayé rẹ̀. Ó ní ẹni tó jẹ́ Adéwùmí Ìjàyà náà
ó ní ó wáyé ní ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún 1965 tó sì dágbére fún ayé lọ́dún 2025 tá a wà yìí. Wọ́n kọ́kọ́ ṣe ìdìbò wọlé fún un lọ́dún 2019 láti inú ẹgbẹ́ òṣèlú APC nígbà tó tún ṣe bẹ́ẹ̀ tó tún jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2023 sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún níbi tó ti jẹ́ igbákejì akọ́jànulé fún ilé ìgbìmọ̀ náà ṣáájú kí ọlọ́jọ́ kó tó tó. Àwọn àṣẹ ní àdúrà fún gbogbo àwọn mọ̀lẹ́bí àti àwọn ènìyàn tí olóògbé náà tó fi kalẹ̀ sínú ayé pé Elédùmarè yóò tù wọ́n lójú, inú wọn yóò sì dùn láìpẹ́. Ní ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà, àwọn méjì kan rèé tí wọ́n ti bára wọn ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró lórí ẹ̀sùn ríra ọjà pẹ̀lú ayédèrú àláàtì. Arákùnrin tó jẹ́ Ọ̀pẹyẹmí Ibrahim àti Dìméjì Bákàrè ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ṣe ayédèrú àláàtì fún ẹni tí wọ́n ra ọjà lọ́wọ́ rẹ̀ yàn Christopher Christopher Chukwuma ní agbègbè Òru Ìjẹ̀bú, ìjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Nínú àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tó ṣe, ó sọ dímọ̀ wípé àwọn méjèèjì yìí ó ní wọ́n ṣe ayédèrú àláàtì tí wọ́n fi ra ọjà tí owó rẹ̀ tó 220,000 naira. Ó tún tẹ̀síwájú wípé nígbà tí àwọn ṣe ìwádìí àwọn finifini, àwọn rí dájú wípé àwọn ènìyàn náà ọ̀kan nínú wọn ó ti wúrú ìwà ọ̀hún lọ́dún 2023 pẹ̀lú bó ṣe ra jẹnẹrétọ̀ kan ní 140,000 tó sì jẹ́ pé ayédèrú àláàtì náà ó ní ó tún ṣe fún ẹni tó ra ọjà náà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ìtàn ṣe yìí tó fi jẹ́ wípé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ní tó lóhun. Ó ní bí wọ́n ṣe ra aṣọ èyí tí owó rẹ̀ jẹ́ 220,000 tó sì ṣe ayédèrú àláàtì ọ̀hún. Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn méjèèjì ni wọn kò ní iṣẹ́ kan pàtó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ jìbìtì lúlù ó ní wọ́n yàn láàyò ní tiwọn. Ṣùgbọ́n nísìn tí ọwọ́ ti bà wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé o nínú ìtàwọn yóò kọjú wọn sí ilé ẹjọ́ láti lọ́ọ́ rẹ̀ fojú winá òfin lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kan àwọn méjèèjì náà. Àwọn agbébọn tí ìgbàgbọ́ wà wípé wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ṣe ikú pa akẹ́kọ̀ọ́ onípele tó gbẹ̀yìn sínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom. Akẹ́kọ̀ọ́ ìpele tó gbẹ̀yìn ní ilé ìwé gbogbonìṣe Ikot Osura tó ń jẹ́ Prince òní wọ́n mọ̀ ti ké gbàjarè rẹ̀ tó sì ti kéde òkú rẹ̀ síta báyìí wípé àwọn agbébọn tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn òní wọ́n wọ inú ilé rẹ̀ èyí tó wà ní agbègbè Abuja Street High Court ìyún ní Òṣùrùà ní ìpínlẹ̀ Akwa Ibom ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, Prince ló jẹ́ akẹ́kọ̀ọ́ ti ẹ̀ka ẹ̀kọ́ Computer Science HND2 tó sì ti ṣe ìdánwò àṣekágbá rẹ̀ lẹ́ni tí ń palẹ̀mọ́ láti lọ́ọ́ rí ṣe ègbè fún pírójẹ́ẹ̀tì rẹ̀ ìyún iṣẹ́ àṣekányìn tí èèyàn fi ń kúrò ní ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ jáde. Ní inú ìròyìn náà níṣe ni àwọn olùgbé ni wọ́n pariwo síta lẹ́yìn tí àwọn agbébọn ọ̀hún tán ṣe ìkọlù sí ní inú ilé rẹ̀ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday tá a lò sẹ́yìn yìí. Nínú àlàyé tí wọ́n ṣe, ọ̀rẹ́bìnrin rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ lásìkò tí àwọn agbébọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà èyí tí wọ́n ṣe ìkọlù sí ó ní wọ́n wọnú ilé wọ́n sì wọ inú ìyẹ̀wù rẹ̀ lọ ní tààràtà níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu olóògbé ọ̀hún ní inú ìdodo rẹ̀. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn láti lè jẹ́ kí ó gba ìtọ́jú, ṣùgbọ́n kan tó dé ilé ìwòsàn ọ̀hún níṣẹ́ ni aṣọ kò bá ọmọ yẹn mọ́ tọmọ yẹn rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ní òwò ọjà. Ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn ènìyàn agbègbè ọ̀hún torí pé wọ́n júwe arákùnrin Prince ọ̀hún gẹ́gẹ́ bí onísùúrù àti ẹni tó fi ayé rẹ̀ fún Jésù torí wípé ó wà nínú àwọn akọrin ìgbàlà ní ilé ìjọsìn rẹ̀ nígbà tí ó ń bẹ ní ayé. Wọ́n ní kì í fa ìjàngbọ̀n bẹ́ẹ̀ ni kì í dá wàhálà sílẹ̀ ní agbègbè ọ̀hún. Àmọ́ ṣá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom Tifon John ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò ní àwọn ti lọ ṣe àyẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ táwọn sì ti ń ṣe ìwádìí lórí ìkọlù ọ̀hún tó sì sọ dímọ̀ wípé lágbára lọ́wọ́ Elédùmarè àwọn yóò fi ojú àwọn oníṣẹ́ láabi náà tán ṣekú pa akẹ́kọ̀ọ́ onípele ìgbẹ̀yìn ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ Prince àwọn yóò fojú wọn láìpẹ́.
ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà pẹ̀lú bí wọ́n ṣe ikú pa àwọn agbésùmọ̀mí èyí tó ń ka wọn tó 20 ènìyàn ní ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Kebbi. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n bẹ ní abẹ́ Operation Fasanyama ní ìpínlẹ̀ Sokoto òní wọ́n mọ̀ ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà báyìí pẹ̀lú wọ́n ṣe ìkọlù sí àwọn ikọ̀ agbésùmọ̀mí ilẹ̀ yìí nínú èyí tí wọ́n ti ní ènìyàn tó lé ní 20 òní wọ́n ṣekú pa nínú ìkọlù náà gẹ́gẹ́ bí àlàyé tí Zagazola Makama ẹni tí ó ń rí sí títako ìwà ìgbésùmọ̀mí àti ìwà ọ̀ràn míì ní orílẹ̀-èdè Nàìjíríà àti Lake Chad tó fi léde sójú òpó ayélujára X rẹ̀ ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé àwọn ìjọba ìbílẹ̀ bíi Ìlélà, Tangaza, Gudu, Binji àti Silami ní ìpínlẹ̀ Sokoto tó fi mọ́ ti Augwe, Àrẹwà, Agungu pẹ̀lú ìjọba ìbílẹ̀ Dandi ní ìpínlẹ̀ Kebbi ó ní wọ́n ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí tí wọ́n bẹ ní àwọn ìpínlẹ̀ méjèèjì yìí nílò tí wọ́n ní wọ́n ṣekú pa àwọn tí wọ́n lé ní 20 ènìyàn gẹ́gẹ́ bí ó ṣe fi fọ́nrán náà síta àní fídíò náà ṣùgbọ́n a kò ní àǹfààní láti ṣe àfihàn rẹ̀ látàrí òfin àti ìlànà èyí tó dẹ̀ wá lórí ìkànnì YouTube tá a wọ̀ yìí àwọn fọ́nrán náà là ń ṣe àfihàn rẹ̀ yìí lọ́lọ́kan òòjọ̀kan ó tún tẹ̀síwájú wípé wọ́n ṣe ìkọlù sáwọn agbésùmọ̀mí èyí tó wà ní inú igbó Tinzauna, Bauni àti Sarima níbi tí wọ́n tó ti lé àwọn agbésùmọ̀mí tí wọ́n ti jẹ gàba sínú igbó ọ̀hún wọ́n ti lé wọn ní tèfètèfè ó tún ní abúlé kan ẹ̀tàn pè ní Manda níbi tí gbogbo àwọn olùgbé abúlé ọ̀hún wọ́n ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ láti ọdún tó ti pẹ́ látàrí ìkọlù tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe sí àwọn ènìyàn abúlé ọ̀hún ó ní wọ́n ti lé gbogbo àwọn agbésùmọ̀mí náà kúrò táwọn ènìyàn abúlé náà sì ti ń padà sí abúlé wọn níbi tí wọ́n ti ń kí gbogbo àwọn ọmọ ogun lẹ̀ wípé ẹ mọ̀ kú ṣẹ́kù àgbálẹ̀ wa o wọn kò ṣàì mẹ́nu dé Mai Ilis níbi tí wọ́n tó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù tó láàmìlaka sáwọn agbésùmọ̀mí ti apá ibẹ̀ náà tó fi mọ́ Jaima gbogbo ẹ̀ àwọn ikọ̀ agbésùmọ̀mí èyí tí wọ́n ní wọ́n lé kúrò nínú igbó náà tí wọ́n sì ti bà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn àti ilé ìgbé burúkú tí wọ́n kọ́ sínú agbègbè náà tí wọ́n ti bàjẹ́ wọ́n lé ní 20 agbésùmọ̀mí tí wọ́n ti ṣekú pa báyìí nínú ètò fi ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto àti Kebbi balẹ̀ wípé ikọ̀ àwọn Lakurawa èyí tí wọ́n bẹ ní ìpínlẹ̀ méjèèjì ó ní wọ́n ti ń dínkù báyìí o tàlàáfíà sì ti ń bọ̀ wá sí ìpínlẹ̀ méjèèjì. Ìròyìn náà kò jù báyìí lọ fún ti àkókò yìí wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà ni ọbẹ̀ oge mọ́dé mọ́gẹ̀ filẹ̀ òsì gbọ́dọ̀ kọjá ìpè ìpéjú tó bá ti lè rí kọjá bẹ́ẹ̀ bàbá sí òsì nǹkan òun náà máa ń bì ní ẹja mọ̀ ṣẹnu wa ní dédé síbí fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn mi orúkọ mi ò ní yí padà Àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ mo kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.